Ẹ káàárọ̀ o, ẹ káàárọ̀ o, ẹ káàbọ̀ padà sí yàrá ìkàwé pẹ̀lú olùkọ́ àti akẹ́kọ̀ọ́ lórí afẹ́fẹ́. Akẹ́kọ̀ọ́, ẹ káàbọ̀ padà sórí afẹ́fẹ́. Ẹ ṣé olùkọ́. Lẹ́yìn olùdé gbọ́rọ̀. Ẹ̀yin olùfẹ́ wa, ẹ̀yin olùgbọ́ wa gbogbo, a lọ fọ́lùdé ni o. Olùkọ́ àti akẹ́kọ̀ọ́, agbọ̀lùdé ráńpẹ́. A ti wá padà sí yàrá ìkàwé báyìí kí iṣẹ́ kó bẹ̀rẹ̀ ní pẹrẹu. A ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí a jọ máa gbé yẹ̀wò nínú yàrá ìkàwé ní sáà tuntun. A ti wọlé sáà tuntun báyìí. A ti wọlé sáà tuntun padà. Nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tí a ṣe kọjá tí a ṣe kọjá kí ó tó di pé a ní ìdádúró díẹ̀, ọlùdé díẹ̀. A sọ̀rọ̀ nípa òǹkà, a ti bẹ̀rẹ̀ lórí òǹkà. Lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa òǹkà ọgọ́, àwọn òǹkà ọgọ́ láti orí ogójì títí dé igba. A ó tún sọ̀rọ̀ nípa àwọn òǹkà àádọ́ àti àwọn òǹkà míì láàrin kí ó lè bá yé wa dáadáa. Ṣé ẹ rántí pé mo sọ wípé ìdánilẹ́kọ̀ọ́ nípa òǹkà ó jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tí ó dùn, tí ó ní gbọ́ngbọ́n nínú, nítorí pé ó móríyá. Ó móríyá. Nítorí náà ẹ máa bá wa ká lọ. Nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tí ó kọjá a sọ̀rọ̀ láti orí òǹkà ìkọkànlélógún títí dé orí ogójì. Akẹ́kọ̀ọ́ ṣé bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ ni olùkọ́. Bẹ́ẹ̀ ni. Títí dé orí ogójì. Mo sọ fún wa pé ogójì jẹ́ ìlọ́po méjì ogún, 20 times 2, 20 times 2, that is 40. Mo sọ nígbà náà wípé òǹkà Yorùbá ń ṣe àmúlò àwọn àmì ìṣirò wọ̀nyí: àròpọ̀, ìyọkúrò àti ìsọdipúpọ̀, multiplication. A ti sọ̀rọ̀ nípa àròpọ̀, a ti sọ̀rọ̀ nípa ìyọkúrò. Ní báyìí a ó sọ̀rọ̀ nípa ìsọdipúpọ̀, nípa ṣíṣe àmúlò òǹkà ogún. Ṣé ẹ rántí pé mo sọ pé òǹkà ogún ṣe pàtàkì? Ó ṣe pàtàkì púpọ̀. Okòó, a ó tún máa ṣe àmúlò ẹ̀ síwájú àti síwájú, ṣùgbọ́n ní ọwọ́ tá a wà yìí, ogún ni a ó múlò. Okòó ó di ìgbà mìíràn ní ọjọ́ iwájú. Nítorí náà ogún méjì ni ogójì, ogún mẹ́ta ni ọgọ́ta, ogún mẹ́rin ọgọ́rin, ogún márùn-ún ọgọ́rùn-ún, ogún mẹ́fà ọgọ́fà, ogún méje ogóje, ogún mẹ́jọ ọgọ́jọ, ogún mẹ́sàn-án ọgọ́sàn, ogún mẹ́wàá ọgọ́wàá tó jẹ́ igba. Bí ó ṣe lọ nìyẹn. Ogún yẹn ni Yorùbá pè ní ọgọ́. So ó jẹ́ nǹkan tí a lè kà fún ara wa. We can actually get it. 20 times 2 is 40. Ogún méjì. 20 times 3 is 60. Ogún mẹ́ta. 20 times 4 is 80. Ogún mẹ́rin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ ó yé wa báyìí? A ó ṣe àkàpapọ̀ rẹ̀ báyìí pẹ̀lú akẹ́kọ̀ọ́. Akẹ́kọ̀ọ́ yóò máa wí tẹ̀lé mi o. Ogójì. Ogún méjì. Ọgọ́ta. Ogún mẹ́ta. Ọgọ́rin. Ogún mẹ́rin. Ọgọ́rùn-ún. Ogún márùn-ún. Ọgọ́fà. Ogún mẹ́fà. Ogóje. Ogún méje. Ọgọ́jọ. Ogún mẹ́jọ. Ọgọ́sàn. Ogún mẹ́sàn-án. Ọgọ́wàá. Ogún mẹ́wàá. Ọgọ́wàá yìí tún ní orúkọ mìíràn tí à ń pè ní igba. Ẹ má gbàgbé, igba yìí náà ṣe pàtàkì nínú òǹkà Yorùbá. Gẹ́gẹ́ bí mo ṣe sọ nígbà tí ogún àti okòó. Igba náà jẹ́ òǹkà kan gbòógì tí à ń ṣe àmúlò rẹ̀ nínú òǹkà Yorùbá. Akẹ́kọ̀ọ́, nígbà tí mo sọ wípé okòó tàbí ogún ó ṣe pàtàkì, a ṣe àmúlò rẹ̀ nínú ọgọ́. Nísìnyí a ní igba náà. Mo tún sọ pé a máa ṣe àmúlò rẹ̀ nínú àwọn òǹkà tó wà níwájú. Ǹjẹ́ can you get any insight from this? Is 20 ọgọ́ and
We are now using it as ogun, ogoji, ogota. Now we have 200 also. And I say it's also Igba, and we are still going to make use of it. Any light in that regard? I fẹ́ multiply náà ni. I fẹ́ multiply, I fẹ́ sọ di kó máa lé sí. Mo like ẹ bẹ́ẹ̀. Mo like ẹ bẹ́ẹ̀. I fẹ́ multiply ẹ. So we are going to have multiples of 200 also. Multiples of 200, yeah. In numbers that we'll still be talking about. We're going to multiply 200. And it's, like I said, it's very, very interesting. So, ọgọ́wàá, igba, tàbí ẹgbẹ̀. Ẹ jẹ́ ká rọra dúró ńbẹ̀ yẹn. Ẹgbẹ̀, quote and unquote, ẹgbẹ̀. A ó máa sọ̀rọ̀ sí nípa ẹ̀ ní ọjọ́ iwájú. Ní àkótán kí a tó mú ìdánilẹ́kọ̀ọ́ yìí wá sí òpin lónìí, ẹ jẹ́ kí a ṣe àkójọpọ̀ òǹkà ọgọ́ àti àádọ́. Àádọ́ ni àwọn òǹkà tó wà láàrin ọgọ́ méjì, ogójì, ọgọ́ta, àní àádọ́ láàrin. Àádọ́ ni àyọkúrò mẹ́wàá nínú ọgọ́. Akẹ́kọ̀ọ́, ṣé tí mo sọ tó ṣé ó nítumọ̀ rárá? Reduction. I fẹ́ subtract kúrò. Exactly. Yes, between 40 and 60. A máa yọ kúrò nínú ẹ̀. Exactly. Tí a bá ti yọ mẹ́wàá kúrò nínú ọgọ́ta, a ó ní àádọ́ta. That is 60 minus 10 will give us 50. Thank you, 50. So anywhere you see àádọ́, it is minus 10 of the ọgọ́. Remember I said it that ọgọ́ is ogún times. For example, tá bá ní ọgọ́ta, that is ogún mẹ́ta. Tá bá ní àádọ́ta nísìn, ó túmọ̀ sí pé a yọ mẹ́wàá kúrò nínú ọgọ́ta. Ǹjẹ́ ó yé wa bẹ́ẹ̀ yẹn? Bẹ́ẹ̀ ni olùkọ́. Nísìn a ní àádọ́ta. Lẹ́yìn àádọ́ta ni ọgọ́ta. Lẹ́yìn ọgọ́ta ni àádọ́rin. Àádọ́rin. Lẹ́yìn àádọ́rin ni ọgọ́rin. Lẹ́yìn ọgọ́rin ni àádọ́rùn-ún. Lẹ́yìn àádọ́rùn-ún ni ọgọ́rùn-ún. Àádọ́rùn-ún. Ìkan nínú àwọn akẹ́kọ̀ọ́ ti sọ yẹn. Àádọ́rùn-ún. Ọgọ́rùn-ún, 100. 110 máa wá jẹ́ àádọ́fà. 130 máa wá jẹ́ àádóje. 150 máa jẹ́ àádọ́jọ. 170 máa jẹ́ àádọ́sàn. 190 máa jẹ́ àádọ́wàá. Ẹ pàtẹ́wọ́ bá kẹ́kọ̀ọ́. Bí ó ṣe lọ nìyẹn, a wá ṣe àkójọpọ̀ nísìn láti orí ogójì títí dé orí igba. Akẹ́kọ̀ọ́, ó yá o. Ogójì. Àádọ́ta. Ọgọ́ta. Àádọ́rin. Ọgọ́rin. Àádọ́rùn-ún. Ọgọ́rùn-ún. Àádọ́fà. Ọgọ́fà. Àádóje. Ogóje. Àádọ́jọ. Ọgọ́jọ. Àádọ́sàn. Ọgọ́sàn. Àádọ́wàá. Ọgọ́wàá. Igba. Ọgọ́wàá tàbí igba. Bí àwọn òǹkà àádọ́ àti ọgọ́ bí ó ṣe lọ nìyẹn. Tí a bá ní ìbéèrè, ẹ fi ṣọwọ́ sí wa. Àbí tí ó bá ní ohun tó rú wa lójú, ẹ jẹ́ kí a mọ̀. A ó tún máa ṣàlàyé nínú àwọn fọ́nrán wa tí ó ń bọ̀ lọ́jọ́ iwájú láìpẹ́. Kí a tó máa lọ, ẹ jẹ́ kí a ṣe ìdárayá díẹ̀ nípa òǹkà àròpọ̀ àti ìyọkúrò. Nínú àwọn fọ́nrán wa tí a ṣe kọjá, mo ṣàlàyé pé ọ̀kan títí dé orí mẹ́rin ni àròpọ̀. Òǹkà àrún wà ní àárín. Láti orí òǹkà àrún títí dé orí mẹ́sàn-án òun ni ó ń dín. Fún àpẹẹrẹ, 41 will be ọ̀kànlélógójì. 49 will be ọ̀kàndínláàádọ́ta.
You see, is ó lé títí dórí mẹ́rin, ó tún dín lọ. Bẹ́yẹn, ọ̀kànlélógójì, èjìlélógójì 42, ẹ̀tàlélógójì 43, ẹ̀rìnlélógójì 45, àrùndínláàádọ́ta 45, ẹ̀rìndínláàádọ́ta 46, ẹ̀tàdínláàádọ́ta 47, èjìdínláàádọ́ta 48, ọ̀kàndínláàádọ́ta 49. That is 50 minus 1, 49. Bí àwọn òǹkà tó wà láàrin bí ó ṣe lọ nìyẹn. Mo ní ìbéèrè fún akẹ́kọ̀ọ́. Kí ni Yorùbá ti ń pe òǹkà 63? 63. A jẹ́ mẹ́tàlélọ́gọ́ta. Mẹ́tàlélọ́gọ́ta. Tẹ́ bá ti mú òǹkà tó wà níbí, a lè ṣe àyọkúrò àti àròpọ̀. Kí ni Yorùbá ti ń pe 67? Mẹ́tàdínláàádọ́rin. 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 Very good. That is 70 minus 3. Kí ni Yorùbá ti ń pe 99? Àbí kí ni òǹkà Yorùbá fún 99? Better. A jẹ́ ọ̀kàndín ní àádọ́rùn-ún. 99. 99. Yes now. Mọ́kàndínní ọgọ́rùn-ún. Ọgọ́rùn-ún, yeah. Ọgọ́rùn-ún. That is 100 minus 1. Very good, 99. 100 minus 1 is 99. Yes, that is it. Bó ṣe lọ nìyẹn. 91 will be mọ́kànléláàádọ́rùn-ún. And 99 is mọ́kàndínlọ́gọ́rùn-ún. So bí àwọn nǹkan yẹn ṣe lọ nínú èdè Yorùbá nìyẹn is very interesting, and you can actually, you can calculate it. If I can put it that way, you can calculate it. So we'll see you in our next video. Like I said, we are back to class after our brief holiday. Oluko àti akẹ́kọ̀ọ́ á lọ fún holiday ráńpẹ́. A ti padà sí orí ètò báyìí ní pẹrẹu. A ó máa fi àwọn fọ́nrán wa ránṣẹ́ sí orí ìkànnì. Ẹ bá wa fọwọ́ sí, like, share, comment, and please, if you are watching the video for the first time, or you are coming to the channel for the first time, don't forget to subscribe. Please subscribe to our channel, and we'll be glad you did, and we'll do more. Akẹ́kọ̀ọ́, talk to our people online. Ẹ ṣé gan ni o, bó Olùkọ́ ṣe sọ, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ dẹ̀ tún bá wa subscribe sí kí kó lè máa dùn. Kó lè máa dùn sí. Ẹ ṣé. A tún rí yín láìpẹ́ nínú àfọ́nrán wa tó ń bọ̀ ní àṣẹ Ìdùmarè. Títí dìgbà náà, ó dàbọ̀.